Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́ o, according to the time tí mo bá dé báyìí. Èmi náà máa tún nílé díkẹ́ ìfẹ́ olúwa ṣo yín tún ti dé o. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ó ti lẹ́tìkẹ́, ó ti get started. Ó ti ṣe kí ni ó ti get started, ó ti dojú kókó. Ẹ̀yin àgbà ní tó bá tásìkò àti ṣùfùrọ̀ máa là fùrọ̀ tí ń là báyìí sí. Ọ̀rọ̀ náà ti ń dòun, ó ti ń débẹ̀. Ẹ̀yin èèyàn, ẹ bá mi share. Mo fi yọ́nú Olódùmarè bẹ̀ yín, ẹ bá mi share. Kíkíní má bá àwọn èèyàn wa lábo. Kó lè bá wọn lákọ. Kó má bá ṣe kíni, kó má bá wọn lójijì. Nǹkan tó wà ńlẹ̀. Nígbà tá à ń sọ fún yín wípé ó máa dé stage kan tó jẹ́ wípé ọlọ́mọdé kí ìran Yorùbá dààmú. Ọlọ́mọdé ká fún ara wa báyìí, ká fi ìyà jẹ ara wa. Ọlọ́mọdé kí ìran Yorùbá kẹ fún ara yín báyìí, kẹ kó bá yí ara yín. Ọlọ́mọdé kí ìran Yorùbá fún ara wọn gbé oúnjẹ alẹ́ wọn fólógbò jẹ, òun ló ti délẹ̀. Òun ló ti ṣe kíni, òun ló ti ṣẹlẹ̀ sí. Mo fẹ́ wo bẹ́ ṣe fẹ́ ṣe. Ẹ̀yin ìyá ìbàbẹ́ bá mi share. Eléyìí a lè pè ní security alert. A lè pè ní security alert because ó ti pẹ́ ta ti sọ fún yín pé ẹ wà alert. Ẹlẹ́nu wa rùn lẹ sọ fún wa. Ó ti ṣẹlẹ̀ báyìí sí, ó ti délẹ̀. Ẹ bá mi share. Ẹ gbọ́, ó ti délẹ̀, ó ti ṣẹlẹ̀ sẹ́. Ẹ bá mi juwọ́ gbogbo ayé, ẹ jẹ́ kó mọ̀, ẹ jẹ́ kó gbọ́. Kó ní kálukú lè tètè mọ ibi tó máa sá sí. Kó ní kálukú lè tètè mọ ibi tó máa gbóra ara wọn wọ̀. Kó ní kálukú lè tètè mọ bó ṣe máa sókun ṣòkòtò wọn. Kó ní kálukú lè tètè mọ bó ṣe máa palẹ̀ mọ́ bàtà wọn pẹ̀lú nǹkan tó wà ńlẹ̀ yìí. Ẹ sọ fún yín pé 2024 no grief for anybody, no take am for granted. But ẹ̀yin èèyàn ẹ gbọ́, ẹlẹ́nu wa rùn, ó ti ṣẹlẹ̀ báyìí sí. Ó ti ṣẹlẹ̀ sí. Ẹ bá mi ké Fálára, ẹ bá mi ké Fájèrò, ẹ bá mi ké Sọ́rọ̀gùn lélà. Ẹ sọ fún wọn wípé ó ti ṣẹlẹ̀, ó ti get started. Fúlàní ti ṣe kíni, wọ́n ti mìnì wa tipẹ́tipẹ́. Ọwọ́ ti rẹ́dì sí, wọ́n fẹ́ deal pẹ̀lú wa. Bóyá wọn lọ máa treat fuck up wa ní o. Bóyá wọn lọ máa treat fuck up wọn ní o. Àsìkò tá a máa mọ̀ nìyí. Ṣé lásìkò tá a wà yìí? Wọ́n ní kíní kan ló lè jà, ìjà ló lè jà. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ sí, ó ti di tó bá ti gbọ́ gbẹgbẹgbẹ tètè bá wọn gbé sẹ́yìn kò lé ẹ. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ sí, ó ti di no grief for anybody. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ sí, ó ti di ọmọ wake up, má sùn, jí. Òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ sí. A sọ fún yín pé 2024 yìí, ó máa loud gan. Àwọn èèyàn obìnrin là ń pa, wọ́n obìnrin là ń ṣe. Ó ní kan sí kankan. Àwọn ló fẹ́ bàlújẹ́, àwọn ló fẹ́ ṣe kíní kan, ẹ̀ tí bí kankan. Ojú yẹn á rí wẹ́ẹ̀. Ikú mọ́ọ̀tún á bọ́ sí tòsí ẹ̀yin tẹ́ bá lọ sùn. Ẹ̀yin tẹ́ bá lọ jí, kẹ́ get ready, kẹ́ prepare ara yín sílẹ̀, kẹ́ mọ̀ wípé yes, ọ̀rọ̀ location 9 tẹ́ bá gbọ́ ogun la wá jà. Ẹ̀yin ìyá yìí bàbá ẹ̀ gbọ́, ogun la wá jà ni. Ogun la wá jà. Ojú bọ̀rọ̀ kò gbọ́mọ lọ́wọ́ èkùrọ̀, òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀. Ó fẹ́ gbádùn ayé, ò dẹ̀ fẹ́ jagun. Ìkànnì wàá fọwọ́ mú. Ìzáídà kó má jagun kíyà máa jẹ́, àbí kó jagun kó dẹ̀ gbádùn ayé ẹgbẹ̀yìn. Ẹ gbọ́ mi, ẹ̀yin ìyá yìí bàbá. Ànílé ayé ta wà iṣẹ́. Owó ayé ò fẹ́ gbádùn ayé, ò fẹ́ jagun. Lóbi dúdú bìdà tí kan ṣe ẹni. Ṣọ́ra ayé ta wà yìí. Ó fẹ́ jẹ́ èèyàn. Ó fẹ́ là. Ó fẹ́ bá wọn pé láwùjọ olóríire. Wàá jagun. Wàá ja bátù tó gbàsíkì. Wàá ja bátù left right. Ogun yẹn wá fún ẹ. Ẹ gbọ́, ogun yẹn máa wá fún òun lọ́wọ́ location 9. Tógun yẹn bá wá ṣe wá fún ẹ. Ìwọ ni wàá múra ẹ gírí. Ìwọ ni wàá ṣeré lóko. Ìwọ ni wàá jẹ́ kó mọ̀ wípé kò sí gírí lóko, kò séwu lóko àfi gírí àpapọ̀. Láǹkan ló wà bí ìbọn. Ìwọ ni wàá prove ara ẹ o. Òun lọ̀rọ̀ tó wà lẹ̀. Ṣé lásìkò yìí, kò sẹ́ni tó fẹ́ jà fẹ́yàn kan. Kò sẹ́ni tó fẹ́ bẹ́yàn kan gbẹ́rù ẹ̀. Oníkálukú máa gbẹ́rù ẹ̀ ni. Because ó ti kọ́ ọba, ó ti kọ́ joyè. Ó ti kọ́ ìmáàmù, ó ti kọ́ pásítọ̀, ó ti kọ́ babaláwo. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ iṣẹ́, ó ti kọ́ ìmáàmù, ó ti kọ́ pásítọ̀, ó ti kọ́ babaláwo, ó ti kọ́ everybody. So kò sẹ́ni tó fẹ́ bẹ́ anybody gbẹ́rù ẹ̀. You are on your own. Gbẹ́rù ẹ̀ ni. Carry your load, carry your bùkátà. Face your battle. Òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀. Náà àwọn Fúlàní wọ́n gbé wa débẹ̀, wọ́n níbi tọ́rọ̀ dé dúró ìsìn. Ẹ̀yin tá sọ fún yín kẹ́ lọ dáko. Ẹ̀yin tá sọ fún yín má dọ́là ara yín. Ọlọ́gbọ́n yẹn pọ́n mílẹ̀ dò gbẹ̀. Gbogbo ẹ̀yin ìyá lábúlé bàbá lábúlé. Tẹ́ẹ̀ta oúnjẹ ilẹ̀ Yorùbá fún Haúsá. Ó ti délé, ó ti get started. Ẹlòmíì tó bá jẹ́jà kó èrè oko ẹ̀jọ̀ báyìí.
pápápá ó ti wá wọ my 12 ó ti get started ebi apá sanaba sasi yín body ọ̀rọ̀ tó máa lẹ̀ wàláì ó máa láòdùgbò máa lẹ́tìkẹ́ ẹ gbọ́ ó máa lẹ́tìkẹ́ ohun tó ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ because àwọn ẹlòmíì sì wá sí wọ́n kàn sì jókòó wọ́n jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ ẹlòmíì kí ló tún ṣẹlẹ̀ lórí Facebook ẹlòmíì èwo la tún rí gbọ́n bẹ̀yẹn ló bá ká kò mọ̀ pé ohun tó wà lẹ́sìn ó ti di kóhun má sùn ẹni tó bá dé jàjà ní opportunity àti sùn má sùn kó họrun má sùn kó dijú méjèèjì paná ojú kan kó fìkan ríran ní paná ojú kan kó fìkan ríran ní la ojú ẹ̀gbẹ́ kan sílẹ̀ kó sọ̀rọ̀ ẹ̀dá wò wàdàn bí ẹni wọ̀yọ̀ kí nǹkan burúkú má bàa ṣẹlẹ̀ sí ẹ òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ now àwọn arábí ti fárígá ṣàmọ̀ pé tí dùgbò kò mọ́ wa tipẹ́tipẹ́ ẹ̀yìn yẹn flashback bíi few months ago wọ́n sọ fún wa wọ́n láwọn fún bàbá Tinubu ní 21 days tí bàbá Tinubu bá ti wá solution àwọn ò ní gbóúnjẹ wá fún wọn nílẹ̀ Yorùbá mọ́ kébi máa pa ìran Yorùbá níṣó I take it for granted àníra níjà ẹ bá ṣe máa ń sọ nìyẹn tí wọ́n bá gbóúnjẹ wọn wá àwọn ló máa short àwọn ló máa loose ẹ̀yin dá sọ pé àwọn ló máa short àwọn ló máa loose ìjọlọgbọ́n tí yín ti pọn mílẹ̀ dògbẹ́ lórí irọ́ pàtí ni ìjọlọgbọ́n títí yín ìjọ ti ṣe kí ni ìjọ ti gbẹ́ kànga sẹ́yìn kùlé ilé ẹ̀ nà láì pàtí rìkíṣí ọ̀tẹ̀ àbòsí òun lẹ̀ ń bá ká now ẹ bá mi gbójú ayọ̀ sókè yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele ẹjọ́ ẹ bá wò mí for the first time kí tó play video kẹ́ tó gbọ́rọ̀ ẹ bá wò mí for the first time ẹ subscribe sí YouTube channel mi ẹ tan notification bell yín ṣé tí bá ṣe ń jùlẹ̀ báyìí ẹ lè tètè máa hàn ẹ lè tètè máa grab ẹ lè tètè máa wọ mọ what to do and where to go ẹ gbọ́ a ní ẹ subscribe ẹ tan YouTube channel yín ṣé rí lórí ìkànnì yìí tí bá ṣe ń jù sílẹ̀ báyìí ẹ lè tètè máa grab ẹ ṣé mo pè mí tèmi news carrier ni mí àwọn ọmọ máa jẹ́ kẹ́yìn èèyàn gbọ́ ó wá kù sọ́wọ́ yín láti mú lò kò ní súlẹ̀ dígẹ̀ kò ní rẹ̀ ọ̀nà fún mi ò ní gbẹ ọ̀nà fún ò ní ta mí inú ò ní ta mí èmi á lè máa wá fẹ́ fún màá lè máa wá pariwo bó ṣe jẹ́ pé màá máa fi àjásà yẹ̀yẹ́ sí màá máa fi ń ṣe yẹ̀yẹ́ because ọ̀pọ̀lọpọ̀ nu yẹ ẹ̀gbọ́n nígbà tá à ń bá yín sọ ó ti wá sún bírí ó ti yí bíríbírí ó ti kàn yín ó ti sún ó ti kàn yín ó ti kàn yín báyìí sí so a máa ṣe kí ni a máa fi yín pa díẹ̀díẹ̀ now ẹ subscribe ẹ tan notification bell yín tí bá ṣe ń jù wá ẹ lè máa grab ẹ lè máa mọ̀ pé ó tún ti ṣẹlẹ̀ lédíkè ti gbede news carrier ọmọ ẹ jẹ́ kó gbóhùn sókè ẹ bá mi gbójú ayọ̀ sókè ẹ máa wojú wọn kẹ́ máa gbọ́ ohun tó fẹ́ sọ fún yín. Trucks who come to park or buy foodstuffs from our villagers in bulk should be halted for now. We have stopped mass purchase from our local market in all our local government from now henceforth until further notice. Anybody found doing that, we have given security agencies go ahead to confiscate those trucks and share the food to the people. Thank you. Mi ò gbọ́ ohun tó sọ bẹ̀yẹn ẹ̀yin mọ́mì mi ṣe mọ́ pé lọ́dọ̀ nílé díkè tó bá fẹ́ pe a pe b ṣe gbọ́ ohun tí wọ́n sọ bẹ̀yẹn ṣe gbọ́ ohun tí wọ́n sọ ṣe mọ àtọ́dún tó ti ń dìkòkò mọ́ yín pé wọ́n ní gbóúnjẹ wá fún yín mọ́ ṣe mọ àtọ́dún tó ti ń já ayé sí tó ti ń sọ fún yín like play a sọ fún yín tí Fúlàní bá fẹ́ báyàn jagun wọ́n á ti máa practice ogun yẹn tipẹ́tipẹ́ ẹ wá wo àtìgbà tó ti ń sọ fún wa wípé kọ̀ọ̀kan táwọn máa ń kọ́ fi bá wa jà lẹ́yìn kidnapping lẹ́yìn fàìrọ̀ nìtàn ya ebi làwọn máa tún fi díù pẹ̀lú wa nítorí pé kí ni wọ́n ti mọ̀ pé ọ̀lẹ ni wá wọ́n dẹ̀ ti kó bá àwọn ohun oko wa wọ́n ti bà gbogbo àwọn nǹkan ọ̀gbìn wa jẹ́ ṣé ẹ̀rọ bí lásán ni Fúlàní ń da màálù kiri inú oko ni kì í ṣe lásán wọ́n ń ṣe nítorí mission títí wọn kó lè complete ni wọ́n ń ṣe ni wọ́n fi ṣe practice sílẹ̀ ni by the time wọ́n máa fi díù pẹ̀lú yín wọ́n á lè mú yín níbi tó lágbára ẹ̀ ní ráyè bọ́ mọ́ wọn lọ́wọ́ ìdí nìyẹn tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi ẹran jẹ oko ìdí nìyẹn tó fi ẹran jẹ oko ẹ lọ sí gbogbo ilẹ̀ Yorùbá kàkàkiri lọ́jọ́ tòní ẹ lọ wo bí wọ́n ṣe ń ba nǹkan ọ̀gbìn jẹ́ ẹ wo bó ṣe sọ ilẹ̀ Yorùbá di aṣálẹ̀ tí ò ló ń jẹ ẹ wo bí wọ́n ṣe ń waste effort àwọn àgbẹ̀ gan ti jọ kọ́lẹ̀ pọ̀ wọn ò roko mọ́ nígbà tí wọ́n ti frustrate ẹ̀ lórí oko tó jẹ́ pé gbogbo nǹkan tó ṣe wàhálà tó gbìn wọn ò jẹ́ kó yọ gbogbo tó ṣe wàhálà tó ṣiṣẹ́ tó jìyà
tó ṣe wàhálẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹlòmíì àti aago 6 ló máa ti wà lóko ó di ìrọ̀lẹ́ kó tó wálé tó máa kọ ebè tó máa ro oko tó máa ro àwọn oko owó kéékèèké tó bá wà ní abẹ́ nǹkan ọ̀gbìn. Ṣùgbọ́n nísìn àwọn Fúlàní wọ́n dára wọn sínú oko wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ẹran jẹ oko wọ́n frustrate wọn wọ́n mú depression bá ayé àwọn èèyàn sínú oko tó dẹ̀ sẹ́ni wípé àgbẹ̀ tó ń jí lọ sóko gan tó bá jí láàárọ̀ ọjọ́ mi ìrònú á bá pé tí bá dóko ń sìn kí ni mo mọ̀ tó máa tún ti ṣẹlẹ̀ ṣé mo mọ̀ bí àwọn ẹranko játijàti àwọn ọmọ Fúlàní bí àwọn àtúntò ti wá jẹ oko mi ìrònú á bá wọn ara wọn ò ní yá gágágá láti lọ sóko ara wọn ò ní yá gágágá láti lọ kọbẹ̀ ara wọn ò ní yá gágágá láti lọ gbé nǹkan nítorí àsìkò kórè mi tó tún bọ̀ ara wọn ò ní yá gágá tó bá tún wọ́n jẹ̀jà máa gbójú dìde wípé yá wọ́n ṣàtẹ̀jẹ́ kí n débẹ̀ kí wọ́n kọ́ tó ṣẹlẹ̀ lóko tó bá máa débẹ̀ bá ìbànújẹ́ máa gorí ẹ̀mí wọn àgbẹ̀ mi lọ yá owó cooperative ẹ máa bá mi pín ètò yìí àgbẹ̀ mi owó cooperative ló lọ yá tó fi ṣiṣẹ́ àgbẹ̀ Fúlàní ò jẹ́ kó owó cooperative sọ Fúlàní sọ di onígbèsè Fúlàní ti sọ ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ di alápámáṣiṣẹ́ àgbẹ̀ tó yẹ kó wà lóko kó máa ṣiṣẹ́ ẹ̀rí wọn tí wọ́n jókòó sórí àga tó máa fẹ̀yìntì yẹn nílé tó máa ka newspaper tó máa gbé rédíò sẹ́gbẹ̀ẹ́ nígbà tó jẹ́ wípé kíni Fúlàní ti sọ wọ́n dá láìmọṣẹ́ ṣe Fúlàní ti sọ wọ́n di òkú àgbẹ̀ tó jẹ́ pé bó ṣe ń gbìyànjú láti gbé nǹkan kó yè ṣe ló ń kú Fúlàní ti sọ wọ́n di ẹni tí ò mọṣẹ́ àgbẹ̀ ṣe mọ́ wọ́n ya rọra gbé rédíò sẹ́gbẹ̀ẹ́ wọ́n máa gbọ́ mò ń rìn láàrin mi títí mo wá ń gbọ́ mi títí ilé iṣẹ́ ẹlẹ́rọ àmì títí yóò máa gbọ́ tiwa rédíò Lẹ́gọ́ọ̀sì tiwantiwa mi títí ẹ káàbọ̀ sójú ìwé ìkẹrin nílé ìròyìn rédíò Lẹ́gọ́ọ̀sì níbi tá a ti ṣe kí nípa tó wà gbẹ́dẹ̀ ń gbọ́ sí nìyẹn ta ló sọ wọ́n dà bẹ́ẹ̀ ta ló sọ wọ́n dà bẹ́ẹ̀ bọ́ bá ti jàjà rí ẹ̀kọ́ mu láàárọ̀ àgbẹ̀ bí ìgbò tẹ̀ nídìí ẹ̀kọ́ àgbòjẹ̀dí lọ́ máa gbé lọ́ máa mú wọ́n ya gbé rédíò sẹ́gbẹ̀ẹ́ wọ́n ya wábi tí bòjí bá wà nulẹ̀ wọ́n ya sùn sí wàá gbọ́ tó bá dìrọ̀lẹ́ máa ṣeré dóko máa lọ́wọ́ tó bá ṣẹlẹ̀ níbẹ̀ ọdún tó bá wá lọ sóko nírọ̀lẹ́ tó bá rí pé dáadáa lóko wà ló máa yá wọn lára láti jí lọ ní ìjọ́ kejì ẹ wo bí àwọn Fúlàní bí wọ́n ṣe gẹ́ẹ̀tì wa wọ́n gẹ́ẹ̀tì àwọn àgbẹ̀ wa wọ́n gẹ́ẹ̀tì àwọn ọba wa wọ́n gẹ́ẹ̀tì onílé wọ́n gẹ́ẹ̀tì àlejò wọ́n gẹ́ẹ̀tì àwọn olóyè ilẹ̀ Yorùbá ọwọ́ ti wá rẹ́dì sí wọ́n ti fẹ́ gbé nǹkan ogun wọn jáde wọ́n ti fẹ́ jáde pẹ̀lú ọwọ́ ìjà ẹ̀yin Yorùbá kílẹ̀ wò kílẹ̀ ti pílánì lẹ̀ ìjẹ́ ọlọ́gbọ́n ìran Yorùbá ti pọn mílẹ̀ dòǹgbẹ nísìn Fúlàní bọ́ síta àwọn olórí wọn bọ́ síta olórí àwọn tí ń tajà tí kò nǹkan oúnjẹ káàkiri wá sí ilẹ̀ Yorùbá òun ló bọ́ síta ẹgbẹ́ ohun tó sọ ó ní gbogbo tírọ́ọ̀kì tó bá wá sí ìlú àwọn wàrà oúnjẹ wọn gbọ́dọ̀ ta oúnjẹ fún wọn mọ́ ó ní ìyẹn ti dópin ó ní oúnjẹ títa wọn àwọn fẹ́ rìsáàfù ẹ̀ fún kíni rìsáàfù ẹ̀ fún ogun ìjà gbàgbà dìdì ẹ mọ̀ pé àwọn àgbààgbà wọn ti bọ́ta wọ́n ní kí Yorùbá lọ lọ́tọ̀ kí Fúlàní lọ lọ́tọ̀ kí Biafra lọ lọ́tọ̀ ẹ má sì gbàgbé pé tí ebi bá kúrò nínú ìṣẹ́bùṣe ìwọ tó fẹ́ jagun tó ló ń jẹ nínú báwo ló ṣe fẹ́ jà ẹ wá ayé Yorùbá lóde ìwọ tó fẹ́ jagun tó ní kankan fi síkún ìjẹ́wàá lókun àtagbára àti ìjà for where no be juju be that I pity una àánú àwọn ènìyàn mi ṣe mí nítorí tí wọ́n ní etí tí wọn ò fi gbọ́ràn àánú ìran Yorùbá ṣe mí nítorí tí ìran Yorùbá tí wọ́n kún fún ìwà ọ̀tẹ̀ ojoojúmọ́ ayé wọn omi ọ̀tẹ̀ làwọn ń gbé kaná omi àbòsí ni wọ́n ń gbé kaná omi rìkíṣí ni wọ́n ń gbé kaná omi bó ṣe máa bá yí ọmọ ológo jẹ́ òun ni ìran Yorùbá fojoojúmọ́ ayé wọn gbé kaná ìran Yorùbá ò pláàni fún ọjọ́ iwájú ìran Yorùbá ò múra lẹ́ẹ̀dógún ìran Yorùbá ò pọnmi lẹ́ẹ̀dógbẹ ìgbà wo lọmọ ẹlẹ́wọ̀n ò ní jẹgungun ìgbà wo lọmọ aláṣọ ò ní wà kísà níbi tẹ́ ń lọ yìí ìran Yorùbá ìgbà wo lọmọ ẹlẹ́wọ̀n ò ní jẹgun lọmọ aláṣọ ò ní wà kísà níwọ̀n bàgbà tí ẹ̀ bá jáwọ́
kẹ́ jẹ́ kí iye yín kó ṣí, kẹ́ fúnra yín gbáradì, kẹ́yìn gan wà lákọ bí ìbọn, kẹ́ wà lákọ bí ìbọn, kẹ́ mọ ọmọ ẹni tẹ́ ń ṣe, kẹ́ mọ ohun tí ẹ̀ ń ṣe, kẹ́ mọ bí tẹ́ ń lọ, kẹ́ mọ bí tẹ́ ti ń bọ̀, kẹ́ mọ bẹ́ ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ayé ara yín, kẹ́ jáwọ́ kúrò nídìí ìbàjẹ́, kẹ́ jáwọ́ kúrò nídìí ọ̀tẹ̀, kẹ́ jáwọ́ kúrò nídìí rìkíṣí, kẹ́ jáwọ́ kúrò níbi ìwà tẹ̀mbẹ̀lẹ̀kún abayé ọmọlọ́mọ jẹ́. Níwọ̀n bá àgbà tẹ́ bá ṣì wà lójú kan tó jẹ́ wípé gbogbo ọjọ́ ayé títí yín ohun tí ẹ fi ń plan tẹ́ fi ń ṣiṣẹ́ lé lórí òun láìdá ní ìwà ìbàjẹ́, ìwà ìkà, báwo lẹ ṣe fẹ́ ṣàyè yín is a question. Náà olórí àwọn Fúlàní tó import oúnjẹ wá sí ilẹ̀ Yorùbá ó mà ti bọ́ síta. Yorùbá ẹ ti ń sùn o, ààrẹ ẹjí máa sùn, ẹjọ́ torí ọlọ́ Yorùbá tó bá sùn ní kò rí tátadé ẹ bá wá omi gbóná ẹ bá ń dálé lórí. Omi gbóná lọ́rọ̀ wọn nídìí, ọ̀rọ̀ wọn ò gbómi tútù. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ bá kọ́ sí comment section. Ọ̀rọ̀ wọn ò gbómi tútù, omi gbígbóná ni ọ̀rọ̀ ayé wọn nídìí. Ọba tó bá sùn ẹ̀dá mi gbóná lé lórí, ìjòyè tó bá sùn ẹ̀dá mi gbóná lé lórí, akọ àbábọ̀ ló bá sùn ẹ̀dá mi gbóná lé wọn lórí because ibi tọ́rọ̀ dé dúró yìí tẹ́ bá dá ìṣòro lápẹ́ kò kàn mí bó bá ṣe wù wọ́n kọ́ ṣe ṣe ayé ara wọn nímọ̀gbà tó máa penetrate wọ ọ̀dọ̀ ẹni tó máa fi kàn yín, nímọ̀gbà tó máa jẹjẹjẹjẹjẹjẹjẹjẹ tó máa fi yí tó máa yí kan ẹni tó máa kàn yín. Gbogbo wa la máa ń gbàdúrà pé ẹni tí bí máa kàn tó máa kàn wá kọ́ lọ má jẹ́ kó kàn. Tí ibi Fúlàní bá dé tó bá kàn ìwọ Yorùbá, gbogbo ọmọ Yorùbá ló kàn, ẹ gbàgbé òṣì. Mo ti ń pariwo Yorùbá nation láti jẹ́ ẹ mọ̀ pé mi náà mọ̀ dáṣà yẹn wàláhì yóò kan lè dìkè, ẹ gbọ́ yóò kan lè dìkè, màá sì sọ̀nà tó máa gbà kọ́ fún yín. Nítorí ìdí èyí ẹ̀yin tẹ́ bá ló bá wọn dáṣà kò kàn yín, ṣe bá ti pariwo fún wọn àti bá wọn sọ̀wọ́n ọ̀gbọ́n ẹ ṣera yín ni because ẹ ní ẹbí ní ilẹ̀ Yorùbá, ẹ ní ẹbí kì í ṣe ẹ̀yin nìkan lẹ dá wà láyé. Èèyàn tó bá jẹ́ wípé òun nìkan ṣó tí ò nílé ìyá tí ò nílé bàbá tí ò nílé ọkọ tí ò nílé ìyàwó tí ò bímọ, òun nìkan ló lè sọ wípé tó bá ṣẹlẹ̀ tán kò ní kọ òun, nítorí òun ti ṣe kíni, ó ti pọn mílẹ̀ dòǹgbẹ, ó dẹ̀ dá ṣayé ẹ̀ ni, kò wá ataṣé kò ṣataṣé nínú ayé, kò lẹ́bí kò lára. Ṣùgbọ́n èèyàn tó lẹ́bí tó lára ẹ má bá wọn dáṣà kò kàn mí, kò sí bó ṣe máa ṣe àtàbára lé àtàbára oko. Ṣe ni ká wá jí nísìn ká wá bẹ̀rẹ̀ sí ní ké yeyeye, ká bẹ̀rẹ̀ sí ní pariwo gbogbo àwọn tí wọ́n sùn yẹn, ká bẹ̀rẹ̀ sí ní domi gbóná lù wọ́n, ká bẹ̀rẹ̀ sí ní jí wọn. Èyí tó bá lòun ò ní gbọ́ òun ò ní gbà káwa gan ṣe kíni, ká jáde tó fún, ká bá mu lójú pálí ká má bá mu láàbọ̀. Ẹ gbọ́, ká bá mu lójú pálí ká má bá mu láàbọ̀, ká fi gímọ̀ ẹ̀fọ́ fèrè ká jẹ́ kó yẹ wípé èpo onímọ̀rù oníyangi ni ẹ má bà tèmi jẹ́, má jòyà kó bá ni, má jòyà kó bá ni ẹ̀dá. Ká jí ibi oúnjẹ àti pariwo ọ̀rọ̀ tipẹ́tipẹ́ wípé ibi oúnjẹ ni Fúlàní máa gbà fi bẹ̀rẹ̀ sí ní bá Yorùbá jà. Ẹ wo bó ṣe ké pariwo tó, ẹ wo bó ṣe ké tó, ẹ wo ìgbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ṣáṣá tó ṣẹlẹ̀, kí láriwo tí Fúlàní bẹ̀rẹ̀ sí ní pa nígbà náà nígbà tí wọ́n ti sọ àwọn bàbá wa dálápá máa ṣiṣẹ́, wọ́n ti sọ wọ́n di òkú àgbẹ̀ tán, wọ́n ní láti máa sọ pé àwọn ò ní kó oúnjẹ wá sílẹ̀ Yorùbá. Ẹ ti gbàgbé iye ọ̀sẹ̀ tí wọn ò fi kó oúnjẹ wá sí ilẹ̀ Yorùbá, ẹ ti gbàgbé patiláwọ ẹ̀kọ́já rí. Ṣùgbọ́n èyí kan máa sọ wípé àwọn ló máa ṣọ́ọ̀tì. Fúlàní ò bá yín lé mo fẹ́ kọ́lé láràmàrà. Àwa Yorùbá là ń ṣe pé mo gbọ́dọ̀ tajà, mo gbọ́dọ̀ ṣiṣẹ́, owó gbọ́dọ̀ pé, mo gbọ́dọ̀ kọ́lé tó dáa, mo gbọ́dọ̀ fogúnlẹ̀ fáwọn ọmọ, àwọn ọmọ mi gbọ́dọ̀ làwọn gbọ́dọ̀ jẹ́ èèyàn. Kò sí ohun tó kan Fúlàní. Fúlàní kò sí ohun tó kàn, kò wọ́n yà láyà anybody iṣẹ́, kò wọ́n gúnṣẹ́. Fúlàní ò bá yín dáṣà, òun fẹ́ lo góòdù, òun fẹ́ lo mọ́tò gbàlódé, òun fẹ́ wọṣọ àsìkò. Ohun tí Fúlàní wà after ni pé tó bá ti dogun go ni wọ́n gbọ́ wọn gbọ́kàn. Fúlàní ò kọ wípé kẹ́ má bà gbogbo property, kẹ́ má bà gbogbo ọrọ̀ ajé òun jẹ́ níwọ̀nba àgbà tó bá ti rẹ́dí àti ja ogun. Ó ti fi ẹ̀mí ẹ̀ lẹ̀, ó ti fi gbogbo dúkìá ẹ̀ sílẹ̀. Ó ti ṣe bìsímì láì lórí gbogbo nǹkan tó ní àtìyàwó àtọmọ àtogún àti ṣe ajé ẹ̀.
ó ti ṣe bìsímì láì òun ló fi jẹ́ wípé iṣẹ́ ajé títí wọn tó ń ṣe yẹn tó jẹ́ wípé òun làwa fi ń ṣe kíni la fi ń ṣararigi là ń jẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kò sí tó kan Fúlàní òun ọgọ́ ṣẹ́ Fúlàní tó dẹ̀ fẹ́ fi gbogbo ẹ̀mí ẹ̀jà ó ti ní ohun tó ti kó pamọ́ ẹ gbọ́ ó ti ní ohun tó ti kó pamọ́ tó ti fi ṣèṣe wípé kélé wà ní rìsáàfù fún mi òun tó fẹ́ fi gbogbo ẹ̀mí ẹ̀ bá ayé jà tó fẹ́ fi iṣẹ́ ajé ẹ̀ bá ayé jà láti fi lè febi payé ó máa ti ní rìsáàfù ìjẹ́yìn ní rìsáàfù ìwọ Yorùbá ìbéèrè ni o ṣé ẹ ní rìsáàfù ẹ ní Fúlàní ti ní rìsáàfù Fúlàní ti pọnmi lẹ́dọ̀ǹgbẹ ojoojúmọ́ ni Fúlàní ń jí ẹ̀yin lẹ́ ń jí lójoojúmọ́ lẹ́ ń ronú bẹ́ẹ̀ ṣe fẹ́ kọ́lé bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe gbá bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣàwo Fúlàní fojoojúmọ́ jí ó ronú ogun ni pé tógun bá ti bẹ̀rẹ̀ bóun ṣe wà sí tóun bá ságbá báyìí kí lóun máa fi sustain kí lóun máa fi live kí lóun máa fi wà òkè Fúlàní ṣe ẹ̀yin Yorùbá lẹ̀ ṣe o òun ló fi jẹ́ wípé Ọlọ́run má jẹ́ kí wọ́n padà kó wa lẹ́rú wọ́n ní ẹ lọ dáko etílé ẹ kọ́ ẹ dáko wọ́n ní kẹ́ wá gbogbo ọ̀nà láti promote àwọn àgbẹ̀ ní ilẹ̀ káàárọ̀ òjíire ẹ̀yin tẹ́ bá ní ilẹ̀ ẹ ṣe fẹ́ǹsì sí yíká ẹ bẹ̀rẹ̀ sí ní dáko síbẹ̀ ẹ̀yin tí ẹ bá lè ra oúnjẹ pamọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ra oúnjẹ pamọ́ ẹ kọ́ ẹ gbọ́ nísìnyí wọ́n ti báàdì wọn kọ́ máa gbóúnjẹ wá bọ̀ ẹ̀yin èèyàn báwo lẹ ṣe fẹ́ ṣe ní Nàìjà ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire báwo lẹ ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ tó wà ńlẹ̀ báwo lẹ ṣe fẹ́ jàjàbọ́ báwo logun yóò ṣe ní gbé yín lọ báwo lẹ ṣe ní padà lọ máa bẹ Fúlàní nígbà tí ọwọ́ ebi bá tẹ̀ yín nígbà tí ọwọ́ ebi bá tẹ̀ yín ẹlòmíì bó ṣe lówó bó ṣe lọ́lá tó ẹ lè dénú yàrá ẹ̀kẹ́ bàtà gbígbẹ a máa ní fresh ni mo fẹ́ jẹ wàá jẹ fresh nígbà tí Fúlàní ò bá kó fresh wá mú wàá padà jẹ fresh ẹ jẹ́ àtúngbọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wò mí fúngbà àkọ́kọ́ ẹ subscribe ẹ share. Trucks who come to park or buy foodstuffs from our villagers in bulk should be hot. wọ́n ní gbogbo tírọ́ọ̀kì tó ń wá láti villagers wá sí ìlú àwọn láti wá pack oúnjẹ in bulk láti wá ra oúnjẹ wọ́n ní stop ẹ gbọ́ Ọlọ́run ìwọ ni wọ́n máa yin bàbá gbogbo nǹkan ní Fúlàní máa fi bá yín jà ìwọ ni wọ́n máa bọ̀ nítorí ó ti sọ fún wa àgbọ́ ni ìwọ ni wọ́n máa fọpẹ́ fún wàhálà Ọlọ́run ni máa fọpẹ́ fún because gbogbo ìgbà ni ó sọ fún wa gbogbo ìgbà ẹ mọ̀ pé kì í ṣe mímọ̀ ṣàwọn pípù Ọlọ́run tí ò fẹ́ fìyà jẹ ìran Yorùbá Ọlọ́run tó jẹ́ ìmọ́lẹ̀ fún ìran Yorùbá Ọlọ́run tó nífẹ̀ẹ́ ìran Yorùbá òun ló tọwọ́ bọ̀ wọ́n lẹ́nu tí wọ́n fi ń sọ àwọn nǹkan tó máa ṣe fún wa tí wọ́n fi ń sọ fún wa ṣùgbọ́n àkákún à ń dágunlá that is the big problem tani à ń dágunlá à ń bá wọn dá ṣàdá láì kò sí kankan à ń dágunlá à ní kò sí wèrè kò sí kan tó fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ ikọ́ à ń dágunlá à ní fọ̀ wíyẹ lákọlá wà bí ìbọn mi wà ìgọ́dẹ̀ ní ojú gbogbo wa ló ṣe nígbà tí wọ́n mú máa jà sọ́lá Ìgbòho ṣá tẹ bẹ̀rẹ̀ sí ní pariwo ọkùnrin 100 bí Ìgbòho wà títí di èní àárín ọkùnrin 1/4 bí Ìgbòho ẹnu ni irọ́ ni fún ìran Yorùbá tí Ìgbòho bá ṣe wọ́n ọkùnrin 100 bí Ìgbòho wà ẹjọ́ gọ́mọ̀ àwa dúró tán lákọ́lá wà bí ìbọn lórí rọ òun náà tún lélẹ́yìí o òun rèé o ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ìran gidi ẹja gbọ́tán torí mi ò fẹ́ kí fídíò mi ò fẹ́ kó gùn púpọ̀. For now, we have stopped mass purchase from our local market in all our local government from now henceforth until further notice. Anybody found doing that, we have given security agencies go ahead to confiscate those trucks and share the food to the people. Thank you. Ṣé ti gbọ́? Ẹ gbọ́ àbẹ́ gbọ́? Ìran Yorùbá mákẹ́ẹ̀tì
wọ́n ní till further notice ẹ ṣe ń pariwo pé ra bag of rice ní 70,000 ṣé ní padà ra bag of rice 100,000 báyìí ṣé ní padà ra àpò ẹ̀wà ní 1 million báyìí ṣé ní padà ra atarodo tẹfẹ́ra ní bóyá ta 1,000 àbó 2,000 lẹ́ fi ṣe bẹ̀ ẹ padà rẹ dé tó máa data 5,000 fi ṣe bẹ̀ ẹ padà dẹni tó máa jẹ ata gúgúdọ́wò ẹni tó bá wá nífẹ̀ẹ́ ara ẹ̀ nísìn bá ẹ bá wá ṣí ẹ̀ ìṣítìlélẹ̀ àwúrádẹ́sì lélẹ̀ káwọn èèyàn wá kó tún gbáradì kí wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ eré kí wọ́n má fi ọwọ́ yẹpẹrẹ mú kí wọ́n má fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ tó wà nílẹ̀ kó má fi ọwọ́ kékeré mú kí wọ́n tètè lọ ta mọ́ra pérépérépérépéré ẹ̀yin ìyá yìí bàbá tí ẹ bá wo fídíò mo fi ọdún Olódùmarè bẹ̀ yín ẹ má bá wọn dáṣà náà láì ẹ má bá wọn dáṣà pé wọ́n tún ti gbéra wọn dé ẹ jẹ́ kí ìyá àwọn èèyàn wá kó ṣí ẹ jù fún wọn ẹ jẹ́ kí wọ́n gbọ́ kí wọ́n fi etí ara wọn gbọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹni tó jẹ́ alága gbogbo ilẹ̀ Haúsá fún àwọn tó ń gbé oúnjẹ wá sí ilẹ̀ Yorùbá káàkiri òun ló sọ̀rọ̀ yìí ẹ gbọ́ òun ló sọ̀rọ̀ máa tẹ̀ wò tó sọ̀rọ̀ yìí òun ní tẹ̀ wò lójú screen mi òun ní olórí gbogbo wọn pátápátá òun ló dẹ̀ ti báǹdì wọn Yorùbá ẹ jí ẹ má sùn ẹ tètè wọlé sọ́jà ẹ tètè lọ sí gbogbo èmi ní máa 12 sábọ́ ẹ tètè lọ máa ra ta gbígbẹ lọ rẹ̀ gúsí ẹ lọ ra gbogbo ẹ ra tòmátò gbígbẹ ẹ ra ta gbígbẹ ẹ ra tàtàṣé gbígbẹ ẹ ra tagodo gbígbẹ ẹ ra kẹra àwọn síìdì ká tètè lọ fún sẹ́yìn kù lélẹ̀ yín Yorùbá ẹ jí ẹ má sùn ẹ má jẹ́ kó gun pa ẹ má jẹ́ kó jẹ́ pé ebi kò ní lè jẹ́ kẹ́ jabátù tó máa fi kó yín lẹ́rú ẹ lọ sí àwọn ọjà káàkiri ẹ ra àwọn èso ata ẹ bẹ̀rẹ̀ sí ní wọn sílẹ̀ kẹ́ tó ṣẹ́jú pẹ́rẹ́ ilẹ̀ ti ga èso ti oúnjẹ ti pọ̀ ẹ ra kókó gàrí ẹ dá sílẹ̀ ẹ ra àgbàdo ẹ dá sílẹ̀ àgbàdo gbígbẹ ẹ lọ ra ráìsì ẹ jẹ́ kí n fún yín ní code ìyá mi ló jẹ́ kí n mọ kíní ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe lè preserve ẹ̀wà tí kò fi ní kòkòrò àṣírí ni mo fún yín bẹ́ẹ̀ ṣe lè preserve ẹ̀wà ẹni oúnjẹ tí ẹ bá ti fẹ́ kó ní kòkòrò bẹ́ẹ̀ ṣe lè preserve ẹ̀ nìyí ẹni oúnjẹ tẹ́ bá ti mọ̀ wípé tẹ́ bá ti rà sílé tó bá pẹ́lẹ́ kòkòrò máa wọnú ẹ̀ kòkòrò máa jáde nínú ẹ̀ ṣá ni ẹ lọ sí ọjà ẹ lọ wá ata gbígbẹ tó pọ́n dáadáa tó gbẹ ata gbígbẹ tẹ́ rí pé yes ẹ lọ sójà fún ara yín lọ sínú ọjà ẹ lọ wọ ata gbígbẹ yẹn ata gbígbẹ tẹ́ bá rí wípé ó gbẹ dáadáa ó dẹ̀ pọ́n ẹ mọ̀ pátá gbígbẹ ó pọ́n oríṣiríṣi lọ́jà àwọn míì wà ó máa dúdú ó máa pọ́n but ẹ fìlì wípé ata ìdúdú àwọn èyí tó pọ́n dáadáa tó gbẹ dáadáa ẹ rọra fi style ẹ rọra fi mú báyìí gbọ́ ohun ẹ̀wò tó bá ti fi yẹn ní mú bismillah kì í ṣe dandan ní ká kí bọ́ ọwọ́ mú bẹ́ẹ̀ tí í bọ́ ọwọ́ mú náà ẹ fi tábà ní kò sí ohun tó fi ń ṣèyàn gbogbo kòkòrò burúkú tó bá wà nínú yín ló bá yín tì síta ẹ má ṣì mí gbọ́ ẹ kọ́ ra fi style passive ẹ kẹ́rí wípé yes ó fi yàn ẹ wá rà á kì í ṣe dandan kó pọ̀ jù ẹ gbọ́ kì í ṣe dandan kó pọ̀ jù ẹ wá lọ sí tẹ́ bá ti ra àwọn oúnjẹ wọ̀nyẹn sílé ẹ wá já ata gbígbẹ yẹn sínú ẹ rò mọ kẹmíṣọ wípé mèsì mọ wọn bí aláya kòkòrò náà kò ní wọnú ẹ kò sí bí ìbá ṣe kó pẹ́ tó lé kòkòrò ní wọnú ẹ àfi tómi bá dà sí kò sí bó ṣe lè wù kó pẹ́ tó nílé kòkòrò ní wọnú ẹ àfi tí omi bá dà sí ata tó gbẹ dáadáa ẹ mèṣọ pátá yẹn gbẹ ó gbẹ dáadáa lè ra ata yẹn kéyìn fúnra yín tún sá síta lé yín kó gbẹ bó jẹ́ inú ẹ̀wà lẹ fẹ́ dà sí kò ń ṣe kó pọ̀ rẹpẹtẹ nínú ẹ̀ kì í ṣe kó pọ̀ rẹpẹtẹ níwọ̀n bá ní tẹ́ bá ti fọwọ́ bù báyìí ó dípẹ́ lọ bí kó títí nǹkan yẹn bá ṣe pọ̀ tó ẹ dà sínú ẹ̀ ẹ fọwọ́ rò mọ́ ẹ fílẹ̀ ẹ dẹpa síbẹ̀ ẹ dẹpa síbi tẹ́ bá fẹ́ sèvẹ̀ sí wàhálà ìkòkòrò oníwọnú ẹ̀ àfi tómi bá dà sí ó ti sẹ̀mó iyọ̀ nìkan lè fi sínú sẹ̀mó ó ti sẹ̀mó tó máa ń ní kòkòrò ẹ ra ata gbígbẹ ẹ dà sínú ẹ rò mọ́ ẹ fi sílẹ̀ wọn ò bí ìyá aláya kòkòrò náà àmọ́ tẹ́ bá máa ro sẹ̀mó yẹn jẹ ó máa ta o ó máa láta o èèyàn tó bá ń jata ó máa láta
anytime tẹ́ bá dẹ̀ fẹ́ wo sẹ̀mó yín ẹ rọra ṣáta yẹn ẹ ṣàkúrò nínú ẹ̀ wọn bí ìyá láyà kòkòrò náà àṣírí ńlá ni ìyá mi ló kọ́ mi báwa ṣe máa ń preserve oúnjẹ nìyẹn same thing rice àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn oúnjẹ tẹ́ mọ̀ pé yes ó máa ń tètè ní kòkòrò ẹ fi ata gbígbẹ kẹ́ fi preserve ẹ̀ wọn bí kòkòrò náà ó máa kánlẹ̀ ni wọn bí tẹ́ bá ti rà tẹ́ ti pé yes ẹ̀wà ó fresh láìsí ó fresh sẹ̀mọ́ì ó fresh wọn ni tẹ́ bá ṣe rà yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ bá ṣe ń gbedele ẹ dá ata gbígbẹ yẹn síbẹ̀ kẹ́ fi preserve ẹ̀ ẹ ti ṣe kí ni ẹ ti gbàgbára lọ́wọ́ kòkòrò ni ẹ kò sí bí kòkòrò ṣe fẹ́ dénú ẹ lọ oúnjẹ sílé ẹ tètè kọ́ lọ́jà ẹni bá ní tẹ́lẹ̀ rà lọ́wọ́ kó tètè lọ fi ránjẹ sílé ẹ má fọkàn sí wípé oúnjẹ máa wálẹ̀ ẹ má gbàgbé páwẹ̀ là ń lọ wọ̀nyí o oúnjẹ ò lè wálẹ̀ láyé àti láyé ní Nàìjíríà ẹ gbádùn mi mo sọ fún yín pé oúnjẹ ò lè wálẹ̀ bó ṣe máa lọ bẹ́ẹ̀ nìyẹn bó ṣe máa wọ́n lọ nìyẹn bó ṣe máa wà títí ayé àìnípẹ̀kun àmì nìyẹn oúnjẹ ò lè wálẹ̀ ó máa wọ́n sí ni because situation Nàìjíríà ti débi tó jẹ́ pé nísìn bàbá Tinubu ti sọ fún wa wípé kò sí nǹkan kan táwọn fẹ́ ṣe sí bàbá gan retí kí gbogbo yín bọ́ síta kẹwàá yarí tó finally kọ́dẹ̀ sọ pé yá oníkálukú yẹn mọ́ lọ́lọ́ yín that is bàbá Tinubu's plan pé yes tára bá ní yín dójú ẹ̀ tán gbogbo yín fúnra yín lẹ máa yarí pẹ̀ ṣe mọ́ Fúlàní gan yarí pò wọ́n lọ by fire by force oníkálukú á lọ ẹ̀ that is bàbá Tinubu's plan. Baba has nothing to do. Baba come outside. Baba sọ wípé àwọn rí pé gbogbo nǹkan wọ́n ìbá ṣe ni kí solution wà ṣùgbọ́n kò sí solution láti mú gbogbo ohun tó wọ́n di ọ̀pọ̀ gbogbo ohun tó le kókókókó láti sọ́dẹ̀rọ̀ Baba Tinubu ti bọ́ síta ti play video ẹ̀ lórí platform yìí mo ti fi ṣe program bàbá ní kò sí solution ẹ̀yin tẹ́ bá ti wo program yẹn tẹ́ ti fi tí yín gbọ́ ẹ yẹ orí YouTube mi wò ẹ máa rí tí mo sọ wípé bàbá Tinubu ti sọ̀rọ̀ àbí kìtẹ̀ ni mo pe topic ẹ̀ náà mo bọ́ ẹjẹ́ bá yín wo topic ẹ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ wo program yẹn ẹ lọ wò ó bàbá dídì sọ ní pé I wish kó jẹ́ pé solution wà ní àwọn ò bá wá fún yín pé but kò sí solution sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà ṣé kìí ṣe pé bàbá gan ti fàìdá sọ fún yín pé kẹ́ gbé báàgì yín kẹ́ mọ́ lọ kí gbogbo yín bọ́ síta kẹ́ sọ̀rọ̀ sókè àwọn Fúlàní dẹ̀ ti bọ́ síta wọ́n ti sọ̀rọ̀ kí ló wá dé àwa Yorùbá bí Fúlàní ti ṣe sọ̀rọ̀ yẹn ṣe ló yẹ káwa náà wá ṣe kíni káwa lu opportunity yẹn káwa náà wá fi jókòó sórí màtá yẹn káwa sọ wípé kò sọ̀rọ̀ mọ́ ok topic ẹ̀ ní mo ní President Bola Ahmed Tinubu ti sọ̀rọ̀ wípé kò sí ọ̀nà àbáyọ sí ìṣòro ẹ̀yin tí bá fẹ́ wo program yẹn lọ́wọ́ kẹ́ lọ fi etí ara yín gbọ́ báyìí lẹ́nu bàbá Bola Ahmed Tinubu don't come to this side kẹ́ lọ fi etí ara yín gbọ́ lẹ́nu bàbá Bola Ahmed Tinubu bàbá ní kò sí solution that is pé bó ṣe máa wà nìyẹn títí ayé àìnípẹ̀kun àmín Yorùbá jí ẹ má jẹ́ kó jẹ́ pé ebi ló máa dínà ọ̀la yín ẹ má jẹ́ kó jẹ́ torí oúnjẹ lẹ́ṣẹ̀ máa sọ ògo nù títí ayérayé àbí nígbà tí wọ́n bá gbóúnjẹ wá mọ́tò bíbẹ̀rẹ̀ sí nípa yín ṣẹ́ni ló máa bẹ̀bẹ̀ òun la ṣe sọ fún yín pé ká ètè pọn mílẹ̀ dòǹgbẹ ẹ lè ló máa pẹ́ kó lọ yá ẹ dẹ̀ lè ló máa yá kó lọ pẹ́ Ọlọ́run ló mọ ètò àtàsìkò Ọlọ́run ló mọ ìgbà àtàsìkò Ọlọ́run ló mọ ètò bó ṣe ṣe iṣẹ́ kò sẹ́ni tó lè sọ ó lè jẹ́ bí tí Lady Gbi ti sọ̀rọ̀ igan ní trumpet àti blow láti di gbàgbós lóníkálukú àṣekínni láfi gbé báàgì ẹ̀ lábá tiẹ̀ lọ kò sẹ́ni tó mọ̀ ṣùgbọ́n ẹ má bá wọn dá ṣàdá láì ẹ má bá wọn ṣe kíni ẹ má bá wọn dá ṣàdá láì ohun tí Lady Gbi wá sọ fún yín nìyẹn pé tó ẹ̀yin èèyàn mi ẹ múra ó ti get started Jésù Olúwa wa àmín àníbi jù bẹ́ẹ̀ lọ lórí ètò orúkọ ti tèmi ò yí padà Lady Gbi Ìfẹ́ Olúwa show the one and only baby of Yorùbá nation yìí náà ni the one and only olóhùn iyọ̀ of Yorùbá nation the one and only ìjayà fáwọn ọ̀tá tí bá ti ju kíkiri lẹ̀ báyìí mo ti gún wọn kẹsẹ́ wọn ṣàkọlẹ̀ yín bí kò ṣe pé kó mú adúpẹ́ fún Jehovah mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ bá mi share ètò mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin màmá ẹ̀yin bàbá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹyìn mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọba tẹ́ dúró fún ìran Yorùbá o mo sì ń bọ̀ wá ṣe program fún kábíyèsí ọba Ìsẹ́yìn bàbá mi mọ̀ pé bàbá dáadáa bẹ́ẹ̀ yẹn nìyí ó mà ṣe o it's a pity ó kàn wá dùn mí wípé
àwọn ọba kan àwọn kan àwọn ló mú wá ń fún yín lẹ́gbàá mo sì ń bọ̀ wá kábíyèsí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọba ilẹ̀ káàárọ̀ oòjíire gbogbo ẹ̀yin ọba tó jẹ́ wípé ẹ dúró pé kí ìran Yorùbá bọ́ lóko ẹrú àbúrò ò ní ṣẹlẹ̀ sí ìyà ò ní ṣẹlẹ̀ sí yín tèmi náà bá ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kémi náà máa ju òkú ọ̀rọ̀ tí kì í máa ju bọ́ọ̀bù síta ni mi ní mo bá gidi nílẹ̀ káàárọ̀ oòjíire náà yes àbí mo ṣe fẹ́ mọ̀ mi ò lè mọ̀ náà oko tí mo ń sọ ló jẹ́ kí n mọ̀ pé òkè ọba gidi lẹ́yìn orí tí yín náà wà bẹ́ẹ̀ bàbá wa ni yín òkè náà so bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin tẹ́ wọ́n mi for the first time ẹ subscribe kẹtọ notification bell yìí ẹ má wá gbàgbé ilé ìtura tó gbafẹ́ TM Royal Hotel là ń sọ nípa ẹ̀ TM Royal Hotel TM Royal Hotel TM Royal Hotel ẹ jẹ́ ká jọ débẹ̀ ẹ bá mi débẹ̀ aṣù tí mi ò dá máa sọ fún yín o ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n kọ́ gbé kinní wá fún yín kẹsàrẹ́ tún wo fídíò èlé fídíò èlé náà ṣe kinní ó mú yes mo fẹ́ kẹsàrẹ́ bá mi ṣe kinní kẹ bá mi gbójú ayọ̀ sókè kẹ bá mi wo fídíò yẹn ẹ bá mi share ẹ bá mi share ẹ bá mi share ẹ bá mi share ẹ bá mi gbé wọ ìgboro ayé ẹ jẹ́ kó mọ̀ ẹ jẹ́ kó já sí ẹ jẹ́ kó mọ̀ bó ṣe ń lọ ẹ jẹ́ kó mọ̀ pé yes ayé tún wà níbì kan ayé wà níbì kan ibi tó gbá sí ibi tó mú yes ẹ jẹ́ kó mọ̀ ẹ bá mi share ìwọ wá dà báyìí where you dey where am for you ẹ jọ̀ọ́ má gbàgbé gbogbo àwọn product tá à ń tà lórí ìkànnì yìí ẹ jẹ́ sáré dé iléeṣẹ́ TM Royal Hotel ẹ jẹ́ àjọ dé iléeṣẹ́ TM Royal Hotel. sílé ìtura tó gbafẹ́ TM Royal làwọn fẹ́ Ìbàdàn ni wọ́n wà ò nílé Olúyọ̀lé o. TM Royal Hotel ilé ìtura tó ṣẹ̀ṣẹ̀ dé sí ìlú Ìbàdàn paradísè orí ilẹ̀ tí oorun rẹ̀ ń tẹ́ni lọ́rùn níbi tí ìyàrá wọn gbé ń tutù bí ọyẹ́ àwọn àyíká rẹ̀ tó ṣe é fojú rí tó ṣe é fojú wò agbègbè rẹ̀ bí ìlú ọba báà rẹ̀ lọ sálálú níbi tí ọtí aládìídùn wà event center rẹ̀ níbi tí ẹ ti lè ṣe ìnáwó yín láì ní ìṣòro kankan ààyè ibi tí ẹ lè nara nígbà tí ẹ bá parí iṣẹ́ òòjọ́ yín ọtí ẹlẹ́rìndòdò àti oúnjẹ lóríṣiríṣi bíi ti òkè òkun ní TM Royal Hotel iná wa kì í ṣẹ́jú àwọn ẹ̀rọ amúnáwa wa wà ní sẹpẹ́ ilé ìtura wa wà ní Ayọ̀délé Adélàjà street. ẹ mọ̀ ìlò bó ti ní kó tó fẹ́ já yín sí o. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa òun ní 08126626544 TM Royal Hotel ilé ìtura ìgbàlódé. TM Royal Hotel, this is a new paradise in Ibadan where comfort is paramount. Our rooms are conducive with chilling AC and jacuzzi. We have a glad and serene environment where the surroundings are like overseas. The bar is exceptional in the imported drinks. We have an event center where your gigs can be sorted out without no issue. A place of relaxation where you can bring your stress to an end. In TM Royal Hotel, our power always available. There is a maximum security for you and your properties. TM Royal Hotel, located at Ayọ̀délé Adélàjà Street, Sonso Road, along Nairot Road, Ibadan. Our telephone number +234 81 266 26544. TM Royal Hotel, the new standard of comfort. Ọtí ẹlẹ́rìndòdò ló bẹ́ẹ̀ níbẹ̀ o kò sí ohun tẹ́ fẹ́ ní TM Royal o wọ́n á ṣe ibi ilé lẹ́wà o ìròyìn àwa wá sí ìlú ọba kó wá gbádùn ara rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà o ilé ìtura wa ó dùn gidi gan àbò tó dùn tó péye ló ń bẹ níbẹ̀ o kò sóhun tẹ́ fẹ́ o kò sóhun tẹ́ ní rí nílé ìtura TM Royal o. Bóyá ká lọ sílé ìtura tó gbafẹ́ TM Royal làwa fẹ́ wọn. Ìbàdàn ni wọ́n wà ó nílé Olúyọ̀lé o. Bóyá ká lọ sílé ìtura tó gbafẹ́ TM Royal làwa fẹ́. Ìbàdàn ni wọ́n wà ó nílé Olúyọ̀lé o. Yes, ẹ káàbọ̀ padà sórí ètò ilé ìtura tó gbafẹ́ ilé ìtura tó ní security ilé ìtura tó kú yes TM Royal Hotel ẹ gọ́gùn ẹ̀ ó wà online
tẹ́ bá ti google ẹ bẹ́ máa get location ẹ máa get phone number wọn tẹ́ bá dẹ̀ tún wò pé anytime àti google ẹ̀jà ẹgbà Lady K lágo máa fún yín ní phone number wọn níbẹ̀ máa fún yín ládírẹ́sì wọn ẹ yé ṣàmọ́ lọ sí Ìbàdàn kò sí pé wọ́n kidnap o security yẹn wà pàtẹ́ bá dẹ̀ dé hòtẹ́ẹ̀lì yẹn nínú èpè nínú àdúrà ẹ fi kan ránṣẹ́ sí Lady K hòtẹ́ẹ̀ tó máa fi yín lọ́kàn balẹ̀ ní kì í ṣe hòtẹ́ẹ̀ tẹ́ máa sùn tẹ́ máa paná ojú kan tẹ́ máa fi kan ríran hòtẹ́ẹ̀lì ó yẹ kẹ́ mọ̀ pé kan tí Lady K bá polówó fún yín kò sí àṣàdànù níbẹ̀ hòtẹ́ẹ̀lì tó fi yín lọ́kàn balẹ̀ òun lòtẹ́ẹ̀lì lè ẹ máa lọ sí ìlú Ìbàdàn TM Royal Hotel ní ìlú Ìbàdàn ibẹ̀ ni ayé jíjẹ wà ìyẹn dúró bẹ́ẹ̀ bákan náà tún wà ní product iléeṣẹ́ Danari Skin Care ní ìlú UK Danari Skin Care fún ẹ̀yin tẹ́ bá fẹ́ lo cream tó dáa ẹ̀yin tẹ́ nídìí cream tó wà pa tó nice tó ṣe kíni tó yáyì tó máa tún gbogbo skin yín ṣe tí skin yín máa jáde tí kọ́lọ̀ yín máa jáde síta dáadáa tẹ́ máa ṣe rí láwọ̀ iléeṣẹ́ Danari Skin Care àwọn ni wọ́n ṣe iléeṣẹ́ Danari Skin Care àwọn ni wọ́n ṣe ìlú UK ni wọ́n wà ẹ̀yin tẹ́ bá nídìí cream product àti ọṣẹ ìwẹ̀ yẹn náà ẹ message mi lórí WhatsApp number mi tẹ́ wọ́n lójú screen kí n fún yín ní phone number iléeṣẹ́ Danari Skin Care bákan náà tún wà ní product iléeṣẹ́ TL Natural Aba TL Natural Aba ṣẹ́rí TL Natural Aba ẹ̀ tí bá ti ń polówó ẹ̀ bá mú kọ̀ máa ń rẹ̀rìn ní ṣẹ́ mo reason tẹ́ bá gbọ́ wípé ó ti di gbajúmọ̀ ó ti ṣe kí ni ó ti rinlẹ̀ ju Indomie lọ so kò fẹ́ jẹ́ kí n tẹ̀ polówó ojọ́ lọ títí mọ́ but all the same fẹ́yìn tẹ́ ti patronize wọn ẹ̀yin tẹ́ ní diabetes high blood pressure ẹ̀yin tẹ́ lè pakuru mọ́ kẹ́dọ̀ dáadáa tẹ́ ní the manpower ẹ̀yin tẹ́ ní the oògùn waist pain agbóníwò àtàgúnmu tẹ́ ní the waist pain body pain ẹ̀yin tẹ́ ní the flat stomach tí ikùn yín tóbi tó wá lé kakakakakaka bí gbà pitó tẹ́ ní the oògùn tẹ́ lè lò tó máa jẹ́ kíkùn yín yẹ kó wálẹ̀ kó dẹ̀rọ̀ kára yín kó ṣe kíni kó free dáadáa kára yín máa wúwo lẹ́mọ̀ iléeṣẹ́ TL Natural Herbal TM Hotel TL oògùn àfi sùúrù pẹ̀lú àwọn alálùfáàtì TL yìí so iléeṣẹ́ yẹn ó yàtọ̀ sí ọ̀tọ̀ lo tẹ́lẹ̀ ọ̀tọ̀ lo oògùn o kì í ṣe èèyàn náà o ẹbí wọn mo bọ́ ṣe jẹ́ mọ̀ọ́dẹ́ mọ́ra wọn rí o tó wá lọ́ lo títí lé mi lọ́wọ́ báyìí ṣẹ́rí iléeṣẹ́ TL Natural Herbal BTM dẹ̀ ní ẹ̀wọ̀ ẹ fi mí lẹ̀ má dà lọ́pọ̀ lóru TM Anababa iléeṣẹ́ oògùn tiwọn I'm tired iléeṣẹ́ oògùn ní tiwọn kò sí product tẹ́fẹ́ tẹ́ ní rí ẹ̀yin tẹ́ bá ní diabetes in fact mo feel fáwọn èèyàn wa gan especially àwọn tó wà ní diaspora èmi gan tí ò ń ṣe mi mò ń ta oògùn mò ń gbọ́ report ẹ̀rọ Ọlọ́run bá mi àánú ṣe mí kọ́lọ́n kó gba ilẹ̀ wa fún wa ká lè padà sílé téèyàn bá tiẹ̀ fẹ́ gbèlú òyìnbó ó gbọ́dọ̀ máa lọ lébọ̀ tẹ́lómi ẹ̀rù kidnapper ń bá wọn lè lọ sílé mọ́ wọ́n tẹ̀ pa sílùú òyìnbó síbẹ̀ ní ohun tí ó dẹ̀ dà tẹ́ bá lọlé ẹ̀ mu àgbo ẹ̀ mu àwọn àgbo òbílẹ̀ gidi ẹ̀ lu àwọn àgúnmu á flush gbogbo jẹ̀díjẹ̀dí burúkú tó stọ̀ ságọ́ ara tó di diabetes á flush ẹ̀ dànù mo feel so bad because complain diabetes yẹn tẹ̀ ti pọ̀ jù ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ náà wípé àwọn èèyàn gàánú gbà bọ́ ṣe lò ló ṣe ń jẹ́ fún wọn ẹ̀yin tẹ́ bá ní diabetes ẹ pè mí kí n fún yín ní TM Natural Herbal TL Natural Herbal TL lotel TL logo TL Natural Herbal kẹ́ lò ẹ flush gbogbo jẹ̀díjẹ̀dí kúrò bọ́dì ṣẹ́rí diabetes máa ń fọyàn lójú ó jẹ́ nǹkan tó ń dùn mí gan ló fi jẹ́ pé Yorùbá nation ló go back ni o lọ́dọ̀ èmi Olúwakẹ́mi Àyọ̀ká because ojú wa ń rí labroad ojú wa ń rí ẹlòmíì jẹ̀dí ti sọ́dẹ̀ ní tí ò lẹ́yìn mọ̀ iṣẹ́ agbára làwọn èèyàn wa tún ṣe so ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá wà nírú àwọn condition bẹ́ẹ̀ yẹn ẹ tún bọ́dì yìí ṣe ẹ̀mí ṣe pàtàkì ó ṣe kókó ẹ̀ ní daláàbò ara ẹ pè mí kí n fún yín ní phone number TL Natural Herbal TL Natural Herbal kẹ́ ọ́dà fún èyíkéyìí nínú àwọn product tẹ́ bá fẹ́ agúnmu àtàgbòjẹ̀dí diabetes jẹ̀díjẹ̀dí high blood pressure manpower tó le gidi ní o kì í ṣe manpower gbẹ́gbà yóò alright. tó lélẹ̀ gidi tó wà pa ẹ gbá mi láago wàá rí nǹkan tí màá ṣe fún ẹ lẹ́nu ẹ gbá mi láago kí n fún yín phone number wọn
bákan náà dẹ̀ tún wà ní ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe owó láti Canada sí Nigeria, láti America sí Nigeria, ẹ lọ download Lemfi app. Referral code tẹ́ máa lò ló wà lókè yìí. Tẹ́ bá wà l'America, first transaction yẹn máa gba $20. Ẹ̀yin tẹ́ wà ní Canada, first transaction yẹn máa gba $30. Ẹ̀yin tẹ́ wà ní kí ló ti ń jẹ́ UK, first transaction yẹn máa gba $10. Mo fẹ́ lọ deal pẹ̀lú ọmọ yẹn. Ẹ ṣé gan, ó dàbọ̀.